jẹ́ ká pàdé ogun tó ju ogun lọ. Àtìgbà tí Tinubu ti wọlé òkè kò sẹ́nibọ̀dì tó ti rántí ogun ìdílé bàbá ẹ̀ mọ́. Everybody ṣáà wá ibi tó yà ti máa rí oúnjẹ jẹ tó ṣáà ogun ìdílé bàbá gan òkè owó oúnjẹ gan. Tọ́ ibi tá à ń lọ́kọ́ nìyẹn ẹ̀yin èèyàn wa mo kí ibi tẹ́ ẹ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Onírúurú nǹkan ń ṣẹlẹ̀ ó ń wáyé nílùú lásìkò yìí. Nǹkan ò fararọ́ o, bẹ́ẹ̀yàn kan bá sọ fún yín pé nǹkan fararọ́ ó ń parọ́ ni. Ó tiẹ̀ wá kọjá bá a ṣe lè máa kàn fẹnu explain, bá a ṣe lè kàn máa fẹnu sọ bó ṣe tó. Ó ti kọjá bẹ́ẹ̀ níbi tá a dé yìí, tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé onírúurú àwọn èèyàn ló ń bọ́ síta tó ní kálukú sì ń sọ tiẹ̀ lọ́tún lósì. Màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí àwọn èèyàn kan sọ nírú àsìkò yìí, but ṣáájú ìgbà yẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ṣé bá ṣe máa bá a lọ rèé. Ẹni tó ti ní tẹ́lẹ̀ ń daláìní. Igbe lọ́tún igbe lósì, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì ń jábọ́ nítorí ìnira gógó tó wà ń ta lásìkò yìí ní Nàìjíríà. Ebi ọ̀pàgbà fọwọ́rọ́ kẹ́lé kò lóǹkà. Epo bẹntiró ti di 1,200 láwọn ibòmíì jálá epo kan. Nígbà tí èèyàn ń gba $30,000 lóṣù 30,000 naira tó dẹ̀ ń ra epo 1,000 naira sí mọ́tò, ìyẹn 1 litre kan 1,200 ní mi. Nígbà tá a bá wà rà sí mọ́tò, ẹ sọ fún mi ìrìn mélòó ló máa fi rìn? Ẹ wo iye tí 30,000 yẹn ò full táǹkì o pẹ̀lú iye tá à ń sọ yìí. Kódà nígbà tí epo wà ní 580 600 naira gan, 30,000 full táǹkì. Ibẹ̀ là ń lọ nílẹ̀ yìí. Ẹgbọ́n tí màmá yìí sọ. Ìjọ táwa ti ń lo ìgbésí ayé bọ̀, ìgbé ayé ta ló ń gbà tí Tinubu yà lórí jọ láti 1972 tẹ́mi ti wà nílẹ̀ yìí, lò ìgbésí ayé yìí rí. Èkó lèmi ti wá sí bíbá ẹ̀. Ó yẹ yín, ìgbà tẹ́mi wà lẹ́kọ̀ọ́ nígbà tó wà lẹ́kọ̀ọ́. 200 naira mo fi bẹ̀rẹ̀ iṣẹ́, 200 naira tí mo dẹ̀ fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kọ́sẹ̀ kó tó délẹ̀ mo ti fi pa 10,000. A dẹ̀ ń gbádùn. Tinubu dẹ̀ ń pariwo, àwọn ẹ̀wọ̀n náà ń pariwo. Ṣé Tinubu tí àwọn ìjọba tó bá lọ́sọ̀rọ̀ tó wà lẹ́yìn onílé tó yìí, wọ́n sọ pé kọ́lẹ́jọ olùgbàgbọ́ ọjà. Ṣé ní ìjọba rẹ̀ náà ló máa tà? Wọ́n ṣàánú wa, oúnjẹ ọ̀sán ò dúró, alẹ́ ò bára wọn dọ́gba. Èmi àti bàbá ọmọ mi alẹ́ ìjẹta ń bíbà bisikíìtì wàsówàsó ọ̀nà jẹ̀la mu mi sí pé ń kọ́tẹ́ bí bá pa alárẹ̀ kò ní pa wá lọ́la. Irú ẹ̀ wáyé rí. Àfi Ọlọ́run àfi bẹ̀ Tinubu. Tinubu aṣọ ogun mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin àfibẹ́ Tinubu. Àwọn táǹgà mo ti délé ayé mi wọn ọ̀tá báyìí tó ń tà ní mẹ́rin 200 naira. Tòmátòsì 5 tó kò wáyé rí gbọ́ta ti délé ayé. Ó yẹ yín kò wáyé rí. Ẹjọ́ abẹ́jọba kọ́jọ́ torí ọlọ́ọ̀bẹ bí Tinubu. Tinubu wọ́n sọ fún àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn sọ fún ẹgbẹ́ ráìsì lókà káwọn jẹ́ ráìsì lókà. Nítorí wà lọ́wọ́ ọjọ́ ráìsì lókà. Wọ́n jẹ́ lókà. Sọ́ọ̀rì ni wọ́n ń jẹ. A ní wọ́n jọ kọ́ máa ṣí bọ́dà. Wọ́n lọ lè ṣí bọ́dà. Ẹ̀wọ́n lè ṣí bọ́dà. Ẹ̀wọ̀n bá ń jẹ kì í ṣe dọ́là ló fi rà. Àtàtà ló kì í ṣe dọ́là náà ló fi rà. Ẹjọ́ torí Ọlọ́run kó máa bẹ Tinubu kó ṣàánú wa. Tó bá rí pé ìyẹ̀sọ̀ owó ò ní lè ṣe kó gbẹ́jọba sílẹ̀. Wọ́n jẹ́ kẹ́lẹ̀ ní òṣè láti ìgbà tí wọ́n ti gbàjọba lágbádá nílé ayé ò ti rójúmọ́. Ìgbà táwa ni wà níjọba Gowon wàláì kò sí ohun táwọn dání tí ò ṣe é ṣe. Níjọba ológun láti ìgbà tí gbàjọba tiwantiwa kò sí ìgbádùn mọ́. Wọ́n jọ kó ṣàánú wa. Ẹgbọ́n tí màmá yẹn sọ, ó ní láti ìgbà tí alágbádá ti gbàjọba ni wàhálà ti wà. Ṣafẹ́ ní pé ìyá yìí sì sọ ni, àbí a fẹ́ sọ pé bọ́rọ̀ ṣe jẹ́ gan-an ni ìyá yìí ti sọ.
ṣé tá bá ní àgbéyẹ̀wò ṣé nǹkan ò mọ pakasọ báyìí? Ìrètí tí ọ̀pọ̀ ní nínú Tinubu nítorí àwọn ìrírí àti ọgbọ́n inú tí wọ́n ní ó ti ń fi hàn nínú àwọn ìṣèjọba tó ṣe ṣáájú, ó ń jẹ́ kí wọ́n tún sì lè máa wò pé àní òun ló lè ṣe é. Ṣùgbọ́n lásìkò yìí nǹkan ò rí bí ó ti yẹ kó rí mọ́, kò rí bó ṣe yẹ kó rí, èyí sì mú káwọn èèyàn tún máa jáde kí wọ́n tún máa sọ míì síta. Ọ̀rọ̀ elépo dé yìí nítorí tá bá ní àwò gbogbo nǹkan fẹ́ẹ́ sinmi lé epo ní Nàìjíríà, béèyàn ó lọ ibì kan epo ni, bó fẹ́ àwọn nǹkan ibi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tán ń lò epo ni, báwo wá ni wọ́n ó ṣe rìn tí kò ní máa mu wọ́n lómi. Àwọn èèyàn kan sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe pé àwọn sọ pé Tinubu ò ṣiṣẹ́, ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe báyìí gan? Ṣé n tó ń pé aráàlú ni wọ́n ń ṣe? Ṣùgbọ́n pẹ̀lú gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tó wà níta, ẹ gbọ́ àwọn nǹkan kan táwọn èèyàn kan sọ, kódà kò ń ṣe kèrémí pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ná. Ìfẹ̀hónúhàn kan leléyìí. Báàgì ráìsì kan 70,000, 75. Láti ráìsì. Awúsá ṣe kò rí báyìí, kí ló dé tó ayé káàkiri tí ló wá wọ́n kò kí ló dé? Àsìkò tí ló wọ́n tó kí ló dé? Ọmọ Abẹ́òkúta lè ní o bá wà. Kí ló dé? Láti wà lórí ìjọba ilé iṣẹ́ ìjọba lórí kíni? Ẹ̀ka mọ́tò ẹ̀ sí owó ọ̀nà. Ẹ̀fọ́jà ilé ọ̀pọ̀ ọdún wọn tàbí 2 náírà. Ọ̀pọ̀ ti lè jẹ́ bí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀jẹ̀. Àwọn bọ́kà tí ọba rọrùn fún yẹn kí wọ́n fi ìjọba sílẹ̀. Ọjọ́ ìlú ọ̀pọ̀. Now, ẹgbọ́n tí àwọn èèyàn lọ́tùn lósì tí wọ́n ń sọ, ẹ gbọ́ ìlàkàkà àwọn èèyàn láwùjọ, àánú wọn ṣe mí. Kí ni reason? Kí sì nìdí? Tí èèyàn bá mọ bí nǹkan ṣe nira tó lásìkò yẹn, ẹni tó bá sì kàn ló mọ̀, ẹni tó yóò lè mọ bó ṣe rí lára àwọn èèyàn. Kódà ẹni tó ń rí ṣe tẹ́lẹ̀ ò rí ṣe mọ́. Ogun ayé kọ́. Mo play kinní kan níbẹ̀rẹ̀ fídíò yìí tá a gbọ́ tí ẹni yẹn ń ṣe bí àwàdà báyìí wípé ogun tó ju ogun lọ, ogun tó tún ju ogun ìdílé baba, ogun ìdílé baba la máa ń gbọ́ pé ó jẹ́ ogun tó le jù tẹ́lẹ̀. Nsìn àwọn ogun kan ti ń ṣèpù láìfò èèyàn síbi tí ó gbà lọ tàbí ibi tí ó yí sí. Eléyìí gan ó tó ara nǹkan tó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n máa wò pé kí lọ̀nà àbáyọ gan. Ẹ tún gbọ́ nígbà tó dé level kan, àwọn eléyìí tí ẹ̀ tún tẹnubọ orin ní ẹnu iṣẹ́. Tinubu jọ̀wọ́ ṣàtúnṣe, ìyà ayé ti tó. Tinubu jọ̀wọ́ ṣàtúnṣe, ìyà ayé tó gẹ́. Tinubu jọ̀wọ́ ṣàtúnṣe, ìyà ayé tó gẹ́ o. Tinubu jọ̀wọ́ ṣàtúnṣe, ìyà ayé tó gẹ́. Oúnjẹ ò ṣe é jẹ fún mẹ̀kúnnù mọ́ o, ọ̀pọ̀ ló ti kú. Tinubu jọ̀wọ́ ṣàtúnṣe, ìyà ayé tó gẹ́. Orin yẹn ó lọ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwọn èèyàn ẹ mọ̀ bá darí bá ń gbìyànjú gan, number 1 citizen láyé máa ń fi igbe rẹ̀ sẹ́nu. Kò dẹ̀ túmọ̀ sí pé àwọn tó jọ wà lábẹ́ wọn náà gan míì kọ́ ló ń kó bá ìlú dé level tó dé yìí. Ṣùgbọ́n lábẹ́ gbogbo ẹ̀ bó ṣe wù kó rí, ìlànà ni, kò sí bó ṣe wù kó rí, olórí ni wọ́n máa ń ké pè ni wọ́n sì máa ń kígbe rẹ̀ nínú ètò ìṣèjọba tàbí níbi gbogbo tí nǹkan bá ti ń wọlẹ̀. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí? Ọ̀pọ̀ nǹkan tó yẹ ká mú sà lóògùn àmúsà, àṣìṣẹ́ lé lórí.
ní gbogbo ọ̀nà ni àṣẹ lórí eléyìí sì rèé ó túbọ̀ ń fìyà jẹni púpọ̀ kódà a ti ráwọn èèyàn kan tí wọ́n jáde tí wọ́n ní níbi tọ́rọ̀ dé o ojú àwọn rí tó lóko ọ̀tọ̀ ni pé àwọn Fúlàní náà tí wọ́n lọ ń ṣe àkọlù sáwọn èèyàn kan lóko ọ̀tọ̀ nìyẹn ẹ wo ohun tó tún ṣẹlẹ̀ wọ́n ní ohun tó yẹ kí èèyàn àwọn tó ń wura wọn láwòrẹ́rìn tẹ́ ẹ ká máa wò láwò sunkún bẹ́ẹ̀ lẹ́gẹ̀lẹ́ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà ilé epo lẹwà ẹ̀ ń sáré bẹ́ẹ̀ fẹ́ wá epo bẹ́ẹ̀ fẹ́ ra epo ṣùgbọ́n látara pé ẹ̀ ń làkàkà fépo nítorí ìnira tó wà níta yẹn ẹ tún bẹ̀rẹ̀ sí kọjú síra yín ẹ̀ ń bára yín jà ṣé n tó kàn nìyẹn ẹ gbọ́ eléyìí. ẹ wò àwọn tó ń jà yẹn ṣe bẹ́ẹ̀ rí wọn ilé epo ni wọ́n wà àmọ́ ń tó fà á kò sí nǹkan méjì tó fẹ́ fà ju ọ̀rọ̀ elépo dé yìí lọ tí ó bá jẹ́ pé kóníkàkú wọlé epo kó repo nírọ̀rùn kó dẹ̀ mọ́ bá tiẹ̀ lọ ni ìjà mélòó lẹ fẹ́ rí nílé epo ìyẹn bẹ́ẹ̀ ó wà lára nǹkan tó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sun ẹkún ọ̀pọ̀ àgbà fọwọ́kọ̀rọ̀lẹ̀ ọ̀rọ̀ kẹ́lé pé kí bó làwọn fẹ́ gbégbá ẹ tún wá gbọ́ mi. màmá ẹ má bọ̀ ẹjọ́ ẹ gbà mí ẹ lọ́dọ̀ tó bá jẹ́ ẹ máa fi ọ̀rọ̀ politics wọ́n gan kúkú mọ̀ mí ọ̀gá ó mọ̀ mí pé mi kì í ṣe báyìí. ẹgbọ́n tí ẹni sọ délẹ̀ ẹ farabalẹ̀ gbọ́n tó sọ délẹ̀ fẹ́ kẹ́ gbọ́. ẹ má bọ̀. ni wọ́n wọ̀ báyìí o. àwa obìnrin àkúkú lè lọ sóko torí àwọn Fúlàní tá a bá lọ sóko báyìí a máa bẹ̀rù nítorí wọn àti ọmọ wa àlẹ́ bí kí ọmọ wa kọ́ òun nìkan kó máa lọ sí oko torí bẹ́ẹ̀ la fi ń jẹ báyìí. gbogbo oúnjẹ wa tó wà nínú oko wọ́n ti jẹ gbogbo ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ewùrà iṣu gbogbo nǹkan ọtún ẹgẹ gbogbo bẹ́ẹ̀ ni wọ́n jalè o. ibi tí wọ́n kì í wọ̀ tẹ́lẹ̀ wọ́n gbogbo ẹ̀ lọ ni wọ́n wọ̀ báyìí. ìyẹn tó tún wà ń bẹ̀ tọ̀rọ̀ àwọn Fúlàní nípa ọ̀rọ̀ oúnjẹ wọ́n níbi tí wọn kì í wọ̀ wọ́n tún wọ̀ báyìí. wọ́n fi nǹkan jẹ oko. especially gan àwọn ọ̀pọ̀lọpọ̀ á ti fẹ́ sápò mi pé nǹkan tó ń torí ẹ̀ wá sílẹ̀ yìí pé òun ò rí ṣe mọ́ lẹ́yìn ọba kọlẹ̀ lẹ́ni ọlá àwọn mẹ́lú àlọ́ finish ẹ̀ kò sọ̀njẹ mọ́ àwa tó wà lóko gbọ́ ìyá ló ń jẹ wá báyìí so àwa náà gan ti ń ra gàrí bá a bá gbé ìgbà sílẹ̀ àáko bó o kóṣù sílẹ̀ àáko gbogbo nǹkan nínú oko kò sí nǹkan tí a gbádùn ẹ̀ mọ́. gẹ́gẹ́ bí nǹkan tí iṣẹ́ tẹ́ rán mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn mi báyìí kò sí kan tí mo lè ṣe tí mo sọ fún ẹ pé ìgbà tó ẹ fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan òjò rọ̀ òjò yẹn àbápọ̀ ju eléyìí lọ òjò yẹn ló kọ̀ sí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwa gan báyìí òjò tó rọ̀ lé ní ló ṣẹ̀ṣẹ̀ rọ̀ gan báyìí kò dẹ̀ tóbi tó bẹ́ẹ̀ a dẹ̀ ní kọ̀ọ̀kan àti ìgbìn kọ̀ọ̀kan ìwọ̀nba gan tí a ní sóko gbogbo ẹ̀ ni wọ́n ti kó lọ ni wọ́n ti jí lọ màdúrú wọn gan báyìí wọ́n wà nínú oko bá a ṣe sọ̀rọ̀ báyìí wọ́n wà nínú oko wa àwọn kan báyìí mo wá pé tó jẹ́ ṣáàmà ni wọ́n ní Àkúrẹ́ níjọ́sí wípé kó wá wo oko wa ó ti sọ pé òun bọ̀ ló sọ títí dè ní ó wá sí chairman ní ọ̀gá wọn gangan tó jẹ́ ọ̀gá wọn níbí ní ìmẹ̀rì níbí ó wá sí ilé mi gangan lẹ́yìn ìgbà tó wá sílé mi tí mo sọ pé mo fẹ́ fi oko àwọn ìgbìrà lọ hàn bí wọ́n ṣe bà oko ìgbìrà jẹ́ àtìgbà yẹn mi tiẹ̀ rí mọ́ kó tó wá di ìjẹrin tí mo wá lọ sóko tí mo tó wá bá wọn lóko ẹni tẹ́ bá sọ̀rọ̀ yìí òun ni mo kó bá mi pè ọ̀gá wọn ní Àkúrẹ́ kó bá wọn sọ̀rọ̀ pé wàhálà ṣẹlẹ̀ báyìí ó torí ẹni tí bá ti mú lóko mi nínú máa pátó máa para mi kì í nǹkan tí mo mì nìyẹn kó tó di pé ẹ tún wá gbé ìgbésẹ̀ tí ẹ gbé ní ọ̀sán yìí tó bá jẹ́ pé àárọ̀ la gbọ́ àbá àná àbá pọ̀ gidi bọ̀tí nísìnyí ìwọ̀nba tí a ní báyìí ẹ̀jẹ̀ àwọn àgbẹ̀ Oǹdó ṣe ti lélẹ́yìí o àwọn àgbẹ̀ àtàwọn ìgbìrà àwọn gan ló pọ̀ sọ́dọ̀ mi gan báyìí ẹ jọ̀ọ́ ẹ gbà wá o Sunday Igboho kó gbà wá Sunday Igboho kó gbà wá kó tú wa sílẹ̀ kan tí a sọ nìyẹn o ẹ jọ̀ọ́ o ìyà yìí ti pọ̀ jù o lórí àwọn obìnrin gan ṣiṣẹ́ àwọn obìnrin tó jẹ́ pé owó kìí owó díẹ̀ ni wọ́n fi gba ilé ìbìrà màdúró àbàjẹ́ èèyàn lọ yá owó ó fi dá oko kò rí géènì kankan nínú ẹ̀ àwọn obìnrin especially àwọn obìnrin ló tẹ̀ dùn mí jù wọ́n lọ gbá owó èlé wọ́n
wọ́n fi ṣoko màlúù àbàjẹ́ lọ́jọ́ kan ẹjọ́ Sunday Igboho kó gbà wá o ní Ondo State o Sunday Igboho kó gbà wá o ẹjọ́ o ẹ ṣé o. tọ ṣẹgbọn táwọn èèyàn kan sọ Ondo nìyẹn Ondo State lọ́ọ̀ nìyẹn wọ́n ní ká kún sọ bí ètò ààbò ibẹ̀ náà ṣe rí àwọn Fúlàní ń ṣe tiwọn oúnjẹ wọn gbogbo ọ̀nàdà tó ń jẹ gan òní wọn nígbà tó jẹ́ wípé wọn ò lè lọ sóko ẹni tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ oko tẹ́lẹ̀ ó ní lè ṣe mọ̀ náà tó rá máa wò pé ibi ọ̀rọ̀ yìí dé ó kọjá bẹ́ẹ̀ o ó kọjá bẹ́ẹ̀ o ó kọjá bẹ́ẹ̀ o so eléyìí gan-an sì nípa bámbárì ara àwọn nǹkan tó le tó sì nira jùlọ kólúwa kó ṣàánú wa ni pẹ̀lú bí ipò nǹkan ṣe rí torí tá bá ní àgbéwò yẹ̀wò káyẹ̀wò a rí wípé kì í ṣe nǹkan tí ó fararọ nílùú yìí kórí wa kò ní yọ ni lọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò sọ́nà kò sí anything kò sí èwo gbogbo ẹ̀ kàn ìgboro dá àwọn èèyàn ò lè rìn ọ̀pọ̀lọpọ̀ lè rán ọmọ lọ léèwé mọ́ nítorí pé owó epo gan wọ́n owó mọ́tò wọ́n owó transportation wọ́n tí wọ́n á fi lọ tó ń gbélé ìpapọ̀ ó jẹ́ ara àwọn nǹkan tí ẹ pé ó ń kọ ní lóminú nínú àwùjọ wa ṣùgbọ́n ẹ bá a ṣe fídíò yìí dáadáa yá tó bá dọ́dọ̀ wọn tó bá lè gbọ́ kán jọ kí wọ́n bá wá iṣẹ́ àti ọgbọ́n dá sí àwọn èèyàn wọ̀nyí tó ń jìyà yìí kò yẹ kí wọ́n máa jìyà rárá Olúwa yóò ṣàánú fún wa yóò ràn wá lọ́wọ́ yóò kọ́ wa mọ̀ ṣe dé o ẹ ṣe pọ̀ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ já pàdé comment section ká mi ìròyìn kẹ́ẹ̀dẹ̀ bá share fáwọn ẹlòmíì lóní Bembeyeke ìròyìn àti sọ́fúnni la mú wá fún yín dédé àsìkò yìí ẹ máa wò ó lóní Bembeyeke. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn
ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. ẹ tètè ra tiyín lónìí. bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles. aṣọ àdìrẹ ilé wa tiwantiwa ni. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon ló mú wa yìí òun ni ẹ máa wò.